Adalu ló lọ́jọ́ èní bẹ́ẹ̀ ni o ẹ wá ní mo tún dé pẹ̀lú eré pa mi Alase ni mí ìrẹ́ ńkọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ti gbọ́ nǹkan tí mo kọ́kọ́ pè yẹn Adalu ẹ̀wà alágbàdo òun lèmi mú wá fún yín lénìí o tó yanrantí tó sumptuous tó sweet òun ni tẹ́ bá ti notice ẹ̀rí pé ẹ ti ń rí ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ń ṣe fún yín mo ti ń ṣe àgbàdo mi lọ láti má gbà wá lákòókò ìwọ tó bá mọ bọ́ yẹn ní àgbàdo mo ti kọ́ yín ẹ lọ sínú channel mi ẹ máa rí bẹ́ẹ̀ mo ti kọ́ yín bó ṣe ń yín àgbàdo kí ló wà nínú àgbàdo yìí mo ti ń ṣe lọ for like maybe 30 to 40 minutes àgbàdo tẹ́ bá fẹ́ ṣe àgbàdo àtẹwà àgbàdo lèèyàn máa ń kọ́kọ́ sè ẹ má kọ́kọ́ da ẹ̀wà léná no so àgbàdo lélẹ̀ àgbàdo yẹn ti ń jiná ó tiẹ̀ ti rọ̀ ni màá mú spoon sí ẹ̀ rí àti àlùbọ́sà ó ti rọ̀ àwọn tó wáyé pé ẹ̀wà ń bíbá yẹn máa ti gbọ́ flavour yẹn àti aroma yẹn ó ti rọra ṣe kíni àgbàdo òbéènì ni kò bá tẹ̀ jẹ́ àgbàdo tó yẹ pé kíni ẹ ṣe kíni ẹ lọ sọ́jà kẹrà àgbàdo kẹ́yìn kẹ wá dà sí pot kẹ ṣàn dáadáa kẹ dà sí pot kẹ wá rẹ́ àlùbọ́sà sí kẹ wá fi sílẹ̀ kó máa bá eré àníyàn ẹ lọ kí làwọn èròjà Adalu bí mo ṣe kọ́kọ́ sọ fún yín pé àgbàdo mi ti ń jiná lọ ó ti yé yín so ẹ̀wà lélẹ̀ àti ṣà ẹ̀wà wa tó mọ́ tónítóní kò sí òkúta kò sí àmúlùmálà kankan nínú ẹ̀wà yìí ẹ̀wà rèé epo rèé ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà ìsebẹ̀ àti ata lílọ̀ ìyẹn pepper mix wa mo ti máa ń sọ I keep emphasizing tẹ́ bá ti ra pepper mix ìyẹn tomato rodo báwà tàtàṣé tẹ́ bá ti lọ́pọ̀ please always endeavour to cook it well tẹ́ bá ti sè gbogbo oúnjẹ tẹ́ bá fi sè ó máa come out very very fine ṣó ti yẹn ẹ dẹ̀ máa make sure láti máa àṣàyàn ata tó clean dáadáa ní ọjà ṣó yẹ yín bẹ́ẹ̀ yẹn so Adalu ni ó ní ọjọ́ èní bí mo yẹ sọ lẹ́ẹ̀kan mo ti ń ṣe àgbàdo lọ the next thing for me to do now is àgbàdo mi ti rọ̀ ó ti rọ̀ so let me take a spoon kí n fi tẹ̀ so ẹ mọ̀ pé ó ti rọ̀. Yeah. Oh la la ṣe ti rí ẹ ti rójú ẹ àgbàdo tó bá ti jìnnà ẹ máa ti ró máa kọ funfun lọ so that's it ó ti jó mi lọ́wọ́ ó ti yọ wò so ṣe ti rí mo ti jẹ ó ti rọ̀ so ní báyìí ó ti ready láti ṣe kíni mo sọ fún yín mo ti gbé kaná for like maybe 35 minutes mo máa ń like àgbàdo mi kó rọ̀ dáadáa so ó ti ready nsìn láti gba àlejò mọ́ra àlejò tani àlejò ẹ̀wà wa ẹ jẹ́ kí n kọ ṣan ẹ̀wà yìí màá wá dàlẹ̀ ẹ̀rí mo ti ṣe máa ṣe sharp sharp. so mo ti ṣan ẹ̀wà wa ẹ ti rójú ẹ̀ a máa dà á sí báyìí ẹ lè lo ẹni ẹ̀wà tó bá wù yín ẹ̀wà olóyin lèmi yàn láàyò then you mix it together ṣe wá rí tẹ́ bá fẹ́ jẹ Adalu bẹ́ẹ̀ mi ṣe láìkí ẹ o ẹlòmíì láìkí àgbàdo máa pọ̀ gan nínú ẹ̀ àmà rẹ̀ wà bẹ́yẹn bọ̀ náà bẹ́ẹ̀ mi ṣe prefer ni pé tí bá fẹ́ ṣe dèríkà ẹ̀wà ẹyọ kan half dèríkà ẹ̀ ló máa jẹ́ àgbàdo bẹ́ẹ̀ mi ṣe láìkí ẹ bọ̀ tó bá yẹ pé láìkí àgbàdo kí ratio kó jẹ́ same ẹ ṣe ní half dèríkà or one dèríkà together tó bá dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ jẹ́ kíkan pọ̀ ẹ kọ̀ mọ́ pé ó máa ń da kíkan pọ̀ sí ìjú kan lọ níbọ̀ ní tèmi mi really bí mo ṣe tọ̀dọ̀ mi lélẹ̀ half dèríkà of corn ni mo so máa add omi mọ́ omi rẹ̀ so that a lè ṣe kí ni a ṣe ẹ̀wà wa dáadáa àgbàdo wa náà a máa rọ̀ lọ dáadáa màá wá ṣe kí ni màá wá da ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà yìí màá wá da sí àlùbọ́sà àti àgbàdo àtẹ̀wà ó ní nǹkan tí ó ní trick kan táwọn méjèèjì wọ́n máa ń kọ́ wọ́n rìn gan wọ́n máa ń marry well because wọ́n máa ń come out sweet ni so ẹ fílẹ̀ báyìí ká wá padà wá the next ẹ̀wà yìí máa ń tètè rọ̀ ní tèmi the next 40 minutes máa padà wá tó ti yẹ yín màá wá jẹ́ ká wo ibi tó bá ìrìn àjò ayé ẹ̀ dé Alase ni mí let me cover it mò ń bọ̀. Aroma mi ó ń tẹ̀ǹgẹ̀ bẹ́ẹ̀ǹgẹ̀ ó ń tẹ̀ǹgẹ̀ mo máa ń like tó jẹ́ pé wow ẹ̀wà wa mi àtàgbàdo mi wọ́n ti over marry pa tẹ́ bá ń gbọ́ ẹ̀rí ó ti rọ̀ kò nídìí pé ẹ̀ ń wá
ìgò ojú láti fi mọ̀ bóyá ẹ̀wà yìí rọ̀ bí mi ṣe láìkẹ́ ẹ̀wà àtàgbàdo mi kó rọ̀ lélẹ̀ kó má rí ara wọn dáadáa you can see so ìwọ tó bá rí pé ẹ̀wà ti rọ̀ àgbàdo náà ti rọ̀ and omi yẹn pọ̀ nù ẹ tí dà nǹkankan sí àfi àlùbọ́sà ẹ rọra yọ bọ̀ èmi láìkí àdàlú mi kó máa tíìkì jù mi ò láìkẹ́ but you can do you so next thing ti máa fi sí ni ìsebẹ̀ àgbàdo àtẹ̀wà wọn really like ìsebẹ̀ púpọ̀ so ìwọ̀ntúnwọ̀nsì ni o especially tẹ́ bá tún lọ ra ẹ̀wà olóyin ṣóyé yín òun rè lẹ́nu ra test ẹ̀ báyìí perfect kò tí jìnnà gan ó ti sweetin so nísìnyí màá wá gbé epo mi ó dà o màá wá dà sí èmi láìkí epo ń bẹ ẹ̀wà ń bẹ gidigidigidigidigidigi jẹ̀ǹgẹ̀ àbúkàtẹ́ so mo láìkí epo kó wà ní ojú ẹ̀wà mi mo máa ń láìkẹ́ so that ó máa look very very fine màá wá gbé ata lílọ̀ mi pepper mix mi ẹ̀yin tẹ́ bá láìkí ata kẹ́ máa rí ata rodo lójú ẹ lè grate rodo náà kẹ́ lọ sí ẹ ṣáà rí pot of ẹ̀wà àtàgbàdo tí mo sè so máa nídìí ata àti epo dáadáa so that ojú ẹ̀ á lè rẹ̀ wọ́n á lè ṣe kíni wọ́n á lè sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ mọ́ ara wọn so báyìí ní báyìí o ìwọ tó bá láìkí ẹja nínú ẹ̀wà go ahead and put it tẹ́ bá fẹ́ ẹran nínú ẹ̀ go ahead and put it any kind of protein kò bá jẹ́ crayfish ẹ̀wọ̀n sí báyìí because a fẹ́ cover sí ni torí pepper mix mi ti bọ̀ so max 5 minutes then we are done ká ṣe kíni ká serve ẹ̀ ní òkú so anything tẹ́ bá fẹ́ fi sí báyìí náà ni kẹ́ ṣe fi sí so that gbogbo ẹ̀ á marry ara wọn á look very very á taste very very nice ṣóyé yín so that gbogbo ẹ̀ á ṣe kíni á taste very very nice so just let's give it a final step báyìí bí mo ṣe sọ fún yín èmi lè ní like kí ẹ̀wà alágbàdo mi kó wà watery báyìí so now I will now cover it up and let's give it like 5 minutes màá rọra yí náà yẹn sí medium kò gbọ́dọ̀ high jù kò gbọ́dọ̀ low jù á wá ṣe kí ni àtàbíọ́bíọ́ ta ló láìkí kẹwàá ẹ̀wà àtàgbàdo ẹ̀ kó rọra watery bíi tèmi báyìí say it in the comment section by the time tí wọ́n máa padà dé báyìí we'll just serve it I love you guys. ẹ̀wòjú ẹ̀ ó ti tó bíi 5 minutes now mo sọ fún yín pé on a very medium kìíní mo gbé sí jẹ́ wá paná ti paná báyìí look at that look at our ẹ̀wà what àdàlú wa òun lélẹ̀ so like I rightly said ìwọ tó bá mọ̀ pé o láìkí àdàlú ẹ̀ kó ṣàn báyìí please nígbà tí mo tẹ kó da ẹ lò sí ẹ máa ti yọ omi o bọ̀ èmi mo láìkẹ́ báyìí torí tó bá tiẹ̀ tún máa tutù á fún ẹ ní lùkù takéyàn mọ oúnjẹ gidi jẹ ṣe ti rí epo ó tó ata ó tó iyọ̀ ó ṣe kí ni ó dùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so now ẹ jẹ́ kí n serve kí ló ṣẹlẹ̀ so and there's always a difference I can tell you anywhere tẹ́ bá ra normal corn sí sweet corn there's always a difference just try it one day kẹ́ ra sweet corn kẹ́sì kẹ́ wá ra kìíní náà sí there's always a difference there is the taste especially tẹ́ bá wá bá àgbàdo ubeni pàdé ubeni means pé very fresh corn ẹ máa love ṣe ti rí wow mo mọ̀ bú báyìí àwa mẹ́ta la fẹ́ jẹ báyìí ouch look at that èmi ò mọ̀ báyìí ń kó àwọn traffic light
peppers. Mi ò mọ tó ṣe ń kó sínú ẹ̀wà alágbàdo. Mi ò mọ̀ ṣe. I love to cook. I love to cook and I love to make my cooking, all my recipes, very, 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 very simple. Like, plain. That's why anybody really afford and can try my recipes. Do you understand? So, you see, it's calling me. It's calling me. But it bá ti lo ẹran mọ́ àbí pé yí mọ́ ẹ ṣe gbogbo ẹ̀. Tẹ́ bá ní any protein of your choice, ẹ rọra gbé sí lẹ́gbẹ̀ẹ́. Pé mi Adalu ni láti bẹ̀. Mi ò ní kankan jẹ. Ẹ̀yin tẹ́ lè relate, ó yẹ kẹ́ understand bá ṣe máa ń jẹ rè. He's so beautiful. He's looking yummy. And I'm very, very sure. He must say now Alase Nimi. It's going to taste yummy. Now let me taste it. Agbado ewari cheti. Open your mouth. Open your mouth. Cherry. They can't wait to taste. Ha! Atewo for the girl. Atewo for this sexy lady. All my sexy ladies. We got it. Got it. Oh! It's so yummy. Ó dùn bàjẹ́. Ẹ pé mo fi bàjẹ́. Ó dùn gan. Ó dùn pa. Mo tún ti bone. Ó dùn pa. I try recipe yìí. Kẹ́ wá fún mi ní feedback ní comment section. You know I love you and I love you always. Ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ mi lẹ́yìn. Ire o lọ́jọ́ gbogbo. Alase ni pé